barakatuh. Ẹ káàbọ̀ sí Erelú Royal Media níbi tí a ti ń sọ ìròyìn tó jẹ́ òtítọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a ò ní sọ ìròyìn tí kò kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. ẹlẹ́lẹ́ alára ọ̀ ìjọ̀sá ọmọ amúrekàndọ́gba agogo ẹ̀lẹ́ gbogbo ọmọ kóòtù òjíire bí àánú Olódùmarè kò ní fi sílẹ̀ o wàhálà àti ìdààmú kéré ó tóbi kò ní jẹ́ ìpín wa láṣẹ Èdùmàrè mú kí n pẹ́ kúṣẹ́ kú àtàárọ̀ ilé ọ̀dà òde òdùn bí àjíǹde àárọ̀ mọ̀ jẹ́ fún gbogbo wa Yorùbá náà lọ́lọ́ tí wọ́n bọ̀ wọ́n ní bí òjò bá dá tán tòótọ́ abẹ́ igi kì í dábọ̀rọ̀ wọ́n wá ní tòótọ́ abẹ́ igi rírẹ̀ ní rí aṣọ gbogbo àná la mọ̀ á ti ṣàlàyé ẹ̀ ní tí wọ́n ń pè ní tòótọ́ abẹ́ igi ìyẹn ni pé tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ àwọn àwúlẹ̀wú gbọ́ tí ọmọ jáde lẹ́yìn rẹ̀ òun la ewé tó ọmọ ọba kì í dá nìkan ràjò bí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ àmọ́ rántí àwọn nǹkan kan tó lù mọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kọ́lọ́wọ́n bọ́ dẹlẹ̀ fẹ́yàn rẹ̀ Alhaji Taiwo Hassan Ogogo tó dára alẹ̀ oríṣiríṣi controversy ńlọ jáde lẹ́yìn rẹ̀ ṣé ẹ gbàgbé àwọn kan sọ nípa ìyàwó méjì ló fẹ́ ìyàwó kan ló fẹ́ kò níyàwó ńlé ó níyàwó ńlé torí wọ́n nígbàgbọ́ pé bẹ́ẹ̀ bá ti mọ kóbìnrin yẹyẹyẹ káàkiri pátí ẹ̀ lóbìnrin ńlé ẹlòmíràn nígbàgbọ́ pé bíyàwó yín ò bá ti mọ jáde lórí social media kọ́ mọ pé mi ìyàwó Ògògó wọn ti mọ̀ pé ó níyàwó ilé ìtọ́ hàn sí àwa ni pé Ògògó gbélé ayé rẹ̀ ṣùgbọ́n láwọn àwòrán àsọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ sí wọlé bá mi share program yẹn oríṣiríṣi àwọn èèyàn ló ń sọ̀rọ̀ nígbà tí àìsàn àkọ́kọ́ dé mo rántí dáadáa ìjọ́rí tí àwọn èèyàn sọ wípé wọ́n ta lọ́fà ni wọ́n lógun tán bára wọn jà ní ọdún fákàkọ̀sí ni àwọn tó kù ń jowú ẹ̀ torí pò náà máa ń lò sáásá ńgbà tí ọ̀rọ̀ sì tún rí bó ṣe rí yìí àwọn kan náà sì tún nígbàgbọ́ wípé ntọ́bọ́nú ara ni ọ̀tán wọ́n ní kú ò ní ṣe kọ́mọ̀ká nǹkan kan mọ́ni lọ́wọ́ ìtìjú ò ní ṣe kọ́mọ̀ká nǹkan kan mọ́ni lọ́wọ́ bí kú bá pa ni yóò fi kọ́ nǹkan kan lọ́rùn ń pé báwọn dókítà ni wọ́n rí ní tí wọ́n rí àwọn tó bá jẹ́ tìbílẹ̀ wọ́n máa mọ̀ wípé ntẹ́lẹ̀ ìbò pè ní káhún ọ̀tọ̀ ní nílànà Yorùbá wọ́n lọ́ fà ní irúgbìn ayé ìwò wá lògògó gbé kí ló ṣẹlẹ̀ lọ́dún fakakọ̀s ta lọ̀gá ta lọ́mọṣẹ́ Ògògó ti sọ̀rọ̀ àjọṣepọ̀ tó wà láàrin wọn àti Alhaji Yinka Quadri tí ẹnìkan kan ò lè doubt so lélẹ̀ tó túmọ̀ sí pé wọ́n ní àbápè wọ́n ní mọ̀lẹ́ ọ̀rẹ́ ṣùgbọ́n báwọn nǹkan kan ṣẹlẹ̀ láàrin wọn tí ò clear gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olóyè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olóògbé Gbénga Adébóyè kú pẹ̀lú àwọn nǹkan kan àwọn àṣírí kan ń bẹ tó Gbénga Adébóyè àbẹ̀fẹ́fẹ́ tú ńgbà tó wà lórí àìsàn
gbólóhùn tí ń sọ ńgbà náà ni pé tára mi bá yá ikú ọ̀dọ́jọ́ kò dóṣù ní bàbá wa ti parí ọ̀rọ̀ tá a sọ kàn-ín àmọ́ oúnjẹ tá a jẹ kàn-ín àmọ́ ń tá a ṣe kàn-ín àmọ́ gbogbo tọ́wọ́ rẹ bá ti bà ṣé bí ìgbà tó ní ṣèmí ìmọ̀ ni brọ́dà mi sísítà mi má fi ìgbàlà rẹ dọ̀la o má fi nǹkan kan dọ̀la ẹ̀ ń bá ní property kọ́kọ́ wíìlì ìgbádùn mi ẹ̀ ń bá ní property tó bá ní nǹkan àlùmọ́nì àwárí ọ̀lẹ́ òní tó lè ó gbé ni ìgbádùn mi ọ̀lẹ́ òṣè kí ni kò ní tó lè ó gbé ṣùgbọ́n bá ní property kó pin lójú ayé ẹ̀ kó pin nígbà tó wà lé ayé so now kí láwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú Táíwò Hassan Ògògó àwọn èèyàn ń rí Ifá sọ́dún Ifá kakọ́s kí ló ṣẹlẹ̀ sọ́dún Ifá tá ń dọ́dún Ifá tá ń dá kakọ́s sọ́dún Ifá kalẹ̀ kí lógun tó Ògògó jà nínú ọdún Ifá kakọ́s táwa ló lè sàsí tá ń lè tafà ta ló lè ṣe nǹkan sógògó lovely brothers and sisters trust nobody kò sí ẹni tá a lè pé àláìláì kò jẹ́ ṣe no àláìláì kò ń ṣerú ẹ̀ kò sẹ́ni tí ò lè ṣe ibi síyàn but lo and behold àwọn ìṣẹ̀dá èèyàn kan ń bẹ nílé ayé tiwọn wọn ò lè ṣe bí so Ògògó àti Yínká Quadri ìwájọ wà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ ṣùgbọ́n àwọn èèyàn kan wọ́n ti wà láàrin wọn rí Yorùbá káre o Kennedy tí mo fi pé Yorùbá káre àwọn bàbá wa gbọ́n púpọ̀ wọ́n ní ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ta eléjì lọ̀rẹ́ gbà adé afúnṣòro yìí ọmọ àṣàwòroko now ṣé láti ilẹ̀ làwọn méjèèjì ti pàdé wọ́n ti mọ́ra látọdún gbọ̀n èyí lọ́gà tiẹ̀ lọ́tọ̀ èyí lọ́gà tiẹ̀ lọ́tọ̀ tàbí ká sọ wípé èyí níbi tó ti ń bá wọn tán ti jọ ń ṣeré èyí níbi tó ti tán ti jọ ń ṣeré àwọn nǹkan kan ló súnmọ́ kejì táwọn méjèèjì tí wọ́n fi jọ ń ṣe tó fi di pé wọ́n ń wára wọn gbé ládùúgbò kan náà. According to Táíwò Hassan Ògògó Èbúté Mẹ́ta lòun ń gbé ìyàwó tí Alhaji Yínká Quadri ń fẹ́ ń lòun gbé l'Èbúté Mẹ́ta bí Yínká Quadri bá ti wáyàwó ẹ̀ wá lòun àtògògó mọ́ ẹ máa sáré ṣáà ni ńgbà táwọn ọ̀dà ọdún fakakọ̀ sílẹ̀ Àlàdé Arómiré was there Àrọ́sán Pẹ̀fọ́ Ẹ̀lẹ̀ was there ó dàbí ẹni pé Lálùdé náà mẹ́mbẹ̀ Yínká Quadri nìkan ni ò sí mbẹ̀ torí pé àwọn tèbúté mẹ́ta ni wọ́n jọ ń dámọ̀ràn láàrin ara wọn ẹjá dá ọdún fakakọ̀ ẹjá kóra wájọ ká dá kákọ̀sì kan lẹ̀ ibi tátìjọ́ mọ̀ ṣàjọṣepọ̀ wọ́n dẹ̀ ní àìdíà tó dáa ni nígbà tí ó tóbi jọ́ mélòó kan wọ́n ti gbé yẹ̀wò ló wá di pé ẹ bàbá wa dá kalẹ̀ á ní ìdí ẹnìkan tí ó máa darí wa according to Ògògó Àlàdé Arómiré gangan ló mention ẹ̀ ló initiate ẹ̀ bí ẹja dá kákọ̀ sílẹ̀ ok a máa ní ìdí olóyè ẹgbẹ́ o àti ní ìdí olóyè ẹgbẹ́ ṣùgbọ́n a ní ìdí ẹnìkan tí ó máa lead wa àtẹnìkan tí ó dàbí organizing secretary ó ní a máa alákápò àti ní ìdí akápò owó kílà ń dá bàbá ti fẹ́ ṣe nǹkan ká má dáwó bàbá ti fẹ́ ṣe nǹkan ká dáwó sọ́wọ́ ẹnìkan kó mọ̀ ó dàtà ni ká mú lólórí Ògògó ló ń suggest Alhaji Yínká Quadri ẹ jẹ́ kí Yínká ó lead wa
ṣe ibi eré rùpẹ̀ láti mọ ọmọ tí ó jọba. Ẹ̀bùn ọ̀tọ̀, leadership quality ọ̀tọ̀. Bí èèyàn bá ní nínú ẹ̀jẹ̀ á mọ̀, ẹ̀ ń bá lè lead á mọ̀. Ẹlòmíì ní leadership quality ṣùgbọ́n kò ní lead. So nínú gbogbo àwọn tó dálẹ̀ Yínká Quadri nìkan ni ò sí láàrin wọn, ṣùgbọ́n wọ́n nígbàgbọ́ pé ó máa ṣáà wá. Ọ̀dà náà suggest ta ni ó ṣe, ta ni kó lead wa. Ògògó ní Yínká ni ẹjẹ́ ó lead o. Ńbẹ̀lẹ̀ nìkan ti sọ̀rọ̀ pé kí ló dé tó máa mention orúkọ Yínká. Bẹ́ẹ̀ mi tó ń ṣe gbé ni, torí pé ó mọ̀ wípé ó ní quality láti ṣe, òun mọ̀ pé right choice ni, but ẹlòmíì náà lè suggest láàrin ẹ̀yin tó kù, ẹ pick ẹlòmíì. Bó ṣe sọ bẹ́ẹ̀, èèyàn méjì support, ó kéèyàn méjì ńlẹ̀. So at the end of the day, Yínká Quadri náà ni wọ́n fi ṣe. Àwọn tí wá ń béèrè àníyàn lọ, màá láǹfààní àti play àwọn fídíò kan. Àwọn tí wá ń béèrè àníyàn lọ, Yínká Quadri náà ló wá suggest ẹjá máa rotate kan náà yìí. Àwọn èèyàn kan ń bẹ wọn wà selfish. Look at Yínká Quadri dáadáa, ó mọ̀ wípé leader ni. Ó múlé ayé bẹ́ntí, Ògògó múlé ayé bẹ́ntí. Ńlọ́jẹ́ kan pẹ́ fúnra wọn, wọ́n jọ ní àgbàmọ́ra fúnra wọn. Ìmọ̀lẹ̀ ọ̀rẹ́ látọ̀run wá ni wọ́n, torí wọ́n òye ọ̀rọ̀ wọn yíra wọn dáadáa. Ní tí wọ́n pè ní friendship ni kí Táyé ọmọ capacity Kẹ́hìndé, kí Kẹ́hìndé ọmọ capacity Táíwò. Ṣùgbọ́n kán béèrè ọ̀rẹ́ rẹ lọ́wọ́ ẹ pé ó yẹ kó lè ṣe kíní, mo mí o, so yóò lè, ó yẹ kéèyàn ó lè gbẹ̀rí èèyàn jẹ́. Kẹ́dà ó lè vouch fún ọ̀rẹ́, fún ẹ̀dá ẹgbẹ́. So Yínká Quadri mú suggestion wá, èèyàn ọ̀rọ̀ tètè láàrin ara wa. Now okay, kán tiẹ̀ tó pick Yínká Quadri, ẹni tó sọ̀rọ̀ yẹn wá sọ wípé òun ò lè gbà kẹ́ni tí ò mọ nǹkan ṣe tó òun kó máa lead òun o. Ògògó lòun wá sọ fún òun tán pé ó ń gbéraga ni ọ́, ó sì mọ nǹkan kan ṣe. At the end of the day, Yínká náà ló padà. Ok, kàn jẹ́ káwọn máa rotate ẹ̀, Ògògó náà ló tún takò. Ọ̀gbẹ́ni ìwọ la píìkì, ìwọ lọ́mọ ẹ̀sọ́ lórí wa. Níbi tó ti ń bọ̀ tó lẹ́ máa rotate ń bẹ̀ nù, àwọn rotate ń bí, ìwọ ni kó máa lead wa. That is ọ̀rẹ́ bí ọmọ ìyá. My question, ta ni lọ́dún náà lọ́hùn-ún ló takò Yínká Quadri? Nínú àwọn tán jọ wá ń bẹ̀, ta ni lọ́dún náà lọ́hùn-ún ló nígbàgbọ́ wípé òun dájú Yínká Quadri lọ? Lọ́nà wo? Kí ni tẹ́ni yẹn rò pé òun máa ṣe ju Yínká Quadri lọ? Torí no how, any day, anytime, tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa actor ní Nollywood, sorry o, ẹ foríjì mi tó bá dàbí ìgbéraga, ẹ dárúkọ Yínká Quadri. Sọ fún mi páàtì tí ò lè play, tí Yínká Quadri ò ní play perfectly, kò sí. Ẹ má jẹ́ ń gbà kó yín. Mo rí àwọn gbólóhùn yẹn, ó rè mí yeye, ó mú fún mi, ni mo wò wípé ọ̀rọ̀ ń bẹ ń bẹ, ẹ já gbé ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ yẹ̀ wò. Ẹ má bínú o. So bẹ́ẹ̀ ṣe wọlé ẹjọ́ torí Ọlọ́run wá ń pé program yẹn ẹjọ́ wọ́n bẹ̀ yín ni o,
wọ́n bẹ̀yìn ní èmi kọ́ mo ra dátà fún yín o, ẹ dákun. Ẹ dákun ìṣẹ́jú kan, ẹ bá ń pín program yẹn, ẹ bá mi share ẹ̀. Kí ló mọ́rọ̀ ọ̀dàlẹ̀ wá? Ọ̀rọ̀ obìnrin ni, láàrin tani àti tani, láàrin Ogogo àti Yinka Quadri. Ẹ máa gbọ́ wìnrìnwìnrìn lónìí o, wìnrìnwìnrìn ńlẹ́nu àkàndá àwẹ̀ kòǹkò ẹ̀ tí gbọ́ nǹkan kan. So ṣé ẹ ti bá mi ṣe àyẹ̀? Ẹ má bínú, ẹ má bínú. Ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú. Ah, okay. Màmá ṣí lítà. So now, bó ló ṣe ṣẹlẹ̀? Ṣé mọ̀ pé tá bá ń sọ̀rọ̀ nípa ọdún Ifá Kakos, ọdún Ifá produce àwọn stars tó pọ̀. In fact, nígbà tó ń sọ̀rọ̀ yẹn ni mo tó mọ̀ pé ọdún Ifá ni Lálùdé ti jáde. Ni mo tó mọ̀ pé ọdún Ifá náà ni lórúkọ ẹ̀ olóògbé Àlàdé Arómiré ti jáde. Àmọ́ àwọn míì. So obìnrin tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀, òun náà ni Ireti. Ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wò mí, wọ́n máa dá Ireti mọ̀ wípé ọdún Ifá ni Ireti náà wà. Ṣùgbọ́n níwájú Ọlọ́run àti ènìyàn, bó ti ẹ̀ jẹ́ pé kò sí social media lọ́dún náà lọ́hùn láyé ìgbà náà, ẹni tí èmi àti ń lérò wípé ó ń fẹ́ Ireti Ogogo ni. Torí bọ́n bá jọ fẹ́ ṣeré papọ̀, Ogogo àti Ireti náà máa ń pè àpapọ̀. And they always made perfect husband and wife nínú eré. So meanwhile, àṣé àwọn ẹbí Ireti, àwọn ẹ̀gbọ́n Ireti, wọ́n ti ń ní lọ́kàn wípé àwọn èèyàn yìí tí wọ́n jọ ń ṣeré papọ̀, wọ́n perfect gan, kí wọ́n kújọ mọ́ fẹ́ra wọn. Ṣùgbọ́n kó tó dàsìkò gbà náà, ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀. Ókè, ẹnìkan sọ̀rọ̀ legal wife ń bí ìwà mẹ́rin tí wọ́n bá wí tán ń pè ní legal wife. Lẹ́ẹ̀kan náà mo fẹ́ sọ̀rọ̀ nípa, mo mọ ibi tí mo bá ọ̀rọ̀ Ireti dé o. Mo fẹ́ sọ̀rọ̀ nípa second wife Taiwo Hassan Ogogo, because mi fẹ́ rólé apá kan dákan sí. A ti sọ̀rọ̀ nípa ìyàwó ẹ̀ Àjọkẹ́ tí ṣèyálé lánàá. Taibat ni ìyàwó kejì. Taibat Taiwo pápápá, second wife of veteran actor Ogogo. Taibat Taiwo is known to the Nigerian public primarily through a marriage to veteran Yoruba actor Taiwo Hassan, popularly known as Ogogo. Unlike her husband, gẹ́gẹ́ bí tàkọ́kọ́, àwọn méjèèjì wọn ò gbéra wọn sí public. Unlike her husband, who has spent decades in the public eye through his work in Yoruba language cinema, Taibat has largely maintained a relatively private life. A public profile has therefore been shaped more by her family life than by an independent career in entertainment. Married to Hassan, Taiwo Hassan is one of the recognized veterans of the Yoruba film industry. He began acting in the early 1980s and went on to establish himself as one of the Nollywood familiar faces. Taibat became his second wife after his marriage to Àjọkẹ́ Taiwo
who is also known publicly as Iya Jesu, reports describe Ajoke as a Christian, while Taibat and Taiwo Hassan are Muslims. The family story attracted public attention, partly because of the different religious backgrounds of the two wives. Despite this difference, reports have described the relationship between the women as peaceful, with Taibat showing respect toward the older wife. Merely looking at Ogogo, ṣẹ́rí ẹ̀bùn ni wọ́n fi ń control ilé pẹ̀lú obìnrin méjì mẹ́ta mẹ́rin àti jù bẹ́ẹ̀ lọ. Problem máa ń wà nínú polygamous family lọ́pọ̀ ọgbà. Àwọn èèyàn míì máa ń rò pé torí ọwọ́ obìnrin ló ti ń wá, máa ń sọ fún wọn wípé ọwọ́ ọkùnrin ni. Ní bá sọ lọ tán bá sọ bọ̀ náà máa sọ pé ọwọ́ ọkùnrin ni. So tó bá ti rógògó, wàá rí i pé ó ní peaceful life. Èèyàn tó bá ti ní peaceful life, àwọn obìnrin fi lọ́kàn balẹ̀ ni o. Àgàgà tó bá ti jóbìnrin méjì, tó bá ti rí èèyàn tó lè rẹ́rìn ní gboro, ọkùnrin tó lè rẹ́rìn ní gboro, àwọn ìyàwó ẹ̀ fi lọ́kàn balẹ̀ ni. Tó bá jó níyàwó méjì àbí jù bẹ́ẹ̀ lọ, ó ní fọ̀kànbalẹ̀ láti lé ni o. Bí ó bá ní fọ̀kànbalẹ̀ láti lé, ojú ẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ pé nǹkan ṣe, ẹ máa béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo gbà ni. Iṣẹ́ ò sí nǹkan kan o. So a mother and family woman, Taibat and Taiwo Hassan, have children together. Public reports have identified their sons as Fuad, Alade Taiwo, and Khalid Ayinde Taiwo. Together with the children from Taiwo Hassan's first marriage, the family has attracted occasional attention from the Nigerian entertainment press. However, Taibat herself has generally remained away from the spotlight. There is considerably less reliable public information about her personal background than there is about her husband. Life away from cameras. One of the interesting things about Taibat's story is how different it is from the highly public nature of her husband's career. For decades, Taiwo Hassan has appeared in numerous Yoruba films and has become a recognizable figure in Nigeria popular culture. Taibat, meanwhile, has largely occupied a quieter role within the family. Her occasional appearances in photographs with her husband and other members of the family have offered glimpses into their private life, but she has not pursued the same level of public validity, visibility, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So, Àjọkẹ́ ni ìyàwó àkọ́kọ́, Ìyá Jésù, Taibat ni ìyàwó ẹ̀kejì. Pápápá, n fẹ́ lò jù ìṣẹ́jú mẹ́wàá lọ mọ́. Pápápá. So, now, wọ́n ti jọ ń ṣe ìrìn àjò wọn. Majority àwọn tó sọ̀rọ̀ ńgbà náà tán tako Yínká Quadri wọ́n padà kúrò lọ́dún Ifá. Ńlá fi sọ wípé igi tó bá osè nígbó àtèyí tí osè bá nígbó wọ́n máa ń padà fi osè sígbó ni. Àwọn tí ìbá tú ọ̀rẹ́ wọn ká, tí ìbá dá ọ̀rẹ́ wọn láàmú, tí ìbá fìtínà ọ̀rẹ́ wọn, wọ́n tètè yọ̀ǹda wọn, wọ́n bá tiwọn lọ. Ìyẹn jẹ́ kán láǹfààní àti build ọdún Ifá. Bọ́n ṣe wá wà ń bẹ̀ òun, wọ́n wá build ọ̀pọ̀lọpọ̀ stars lọ́kùnrin àti lóbìnrin, lára wọn ni Ireti wà. Now, Ogogo gangan ni wọ́n mú Ireti wá fún. Láyé ìgbà náà kò sí fóònù. Wọ́n ti mú Ireti wá òun wálé, mọ̀ pé àwọn èèyàn tó bá rá àwọn èèyàn tó ń ṣe tíátà, tó ń ṣe stage nǹkan pé ó sì wèmí náà kí n máa ṣeré orí ìtàgé, mo lẹ́nìkan o, mo láwọn èèyàn kan o. Wọ́n ti mú wálé wá Ogogo wálé bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin tí wọn ò bá. So, wọ́n wá ń jíṣẹ́ fún wà pé ọ̀dà náà bọ́ bá dé ẹ̀pẹ́ wá bá mi ní ọdún fáńbì yìí. Náà sì mú débẹ̀ wọ́n jọ sọ̀rọ̀. Ẹ má sì mí gbọ́ o, èmi ò sọ wípé Yínká Quadri fẹ́ Ireti o. Mi ò sọ bẹ́ẹ̀ o. Now, ńgbà tí wọ́n sì débẹ̀, Ogogo àti Ireti sọ̀rọ̀, Ireti lọ, ó wá di pé Ireti bẹ̀rẹ̀ sí ní wá lójoojúmọ́. Kí lórí tó fi fẹ́ ṣe tíátà? Ó wù mí ni, mo láìkí ẹ ni. Ṣùgbọ́n ẹrù kan tí ń bà mí ń bẹ̀ ṣá, ó ní pé wọ́n ní wọ́n máa ń fẹ́ra wọn. Páwọn oní tíátà yẹn máa ń fẹ́ra wọn. Bálátà bá fẹ́ra wọn ṣé ìwọ ń bẹ̀ ni?
sáwọn aláṣọ ò lè fẹ́ra wọn, sáwọn ọlọ́jà ò lè fẹ́ra wọn, ṣé lọ́ọ̀yà méjì ò lè fẹ́ra wọn ni? Ìwọ tó jókòó yìí, èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí, ó rò pé mi ò tí n bá sọ pé tó o bá wù mí ń kọ́ sí mi lè sọ fún ọ pé o wù mí ni. So ọ̀rọ̀ yẹn ti wáyé ńgbà tí wọ́n dẹ̀ sinra wọn bọ́ sísàlẹ̀ according to Ogogo náà ni Alhaji Yinka Quadri páàkì ọkọ̀, wọ́n dẹ̀ kíra wọn, wọ́n dẹ̀ introduce Ireti sí ní ó alátẹ̀lé wa lélẹ́yìí o, ok. Ogogo sin Ireti síwájú, ó padà wá bá Yinka Quadri pé ọ̀rẹ́ ìwọ tó Ọlọ́run fẹ́ PA tó Ọlọ́run nídìí PA lọ́fíìsì, ó ṣe kúkú máa lo eléyìí ná dìgbà míì tó bá jẹ́ lòmíì ni òun gangan ni ó ti ranjú kankan kan mọ́. So bó ṣe di pé Ireti àti Yinka Quadri, Ireti ń bá Yinka Quadri ṣe personal assistant. Now meanwhile àwọn family Ireti Ogogo wọn fẹ́ kó fẹ́ for real. Do you know pẹ̀rù nǹkan bẹ́ẹ̀ lè fàjà láàrin ọ̀rẹ́ méjì míì? Mo cherish friendship àwọn méjèèjì ló mú mi mú topic yẹn wá, ló mú mi mọ́rọ̀ yẹn wá. Now àwọn ẹ̀gbọ́n Ireti wọ́n mind kí Ireti ó má bá Yinka Quadri ṣe mọ́. So wọ́n wá bá Ogogo pé kí lẹ̀ ń ṣe, ẹ fẹ́ Ireti náà o? Wọ́n á ní irọ́ o, eré táwọn ń ṣe àwọn ń ṣeré ń tiwọn ní, iṣẹ́ làwọn ń ṣe yẹn, èkó mọ́rọ̀ fífẹ́ wà ewu kí wá lọ́ bàdé ńbẹ̀ sọ́lọ́pàá mú yàn sí ni, ńgbà ìsìnkú àwọn ti fọmọ fún yàn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ ń bá jẹ́ Yorùbá ti mọ̀ túmọ̀ nǹkan tí wọ́n ń sọ, àwọn ò tí ì fọmọ fẹ́ nìkan kan o, ìrọ̀ aburú ń bi tẹ́ẹ̀ ti gbọ́dọ̀ fẹ́. So possible mọ́. Meanwhile ọkàn Ogogo ò sí ń bẹ̀ rárá. Ntí Ogogo rò lọ́kàn ni pé ẹṣin kì í jẹ koríko abẹ́. Ọ̀dọ̀ ń lọ wá tó ti wá kọ́ṣẹ́, ẹ̀tọ́ nǹkan ni yóò tún máa fẹ́, because ó wá kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀, géńdé Ọlọ́run ni, arẹwà obìnrin ni, yóò dùn ó lé lọ́rùn ni o. So now bó bá jẹ́ bòmíì, irú onítọ̀hún yóò sọ pé àyè ń ṣerú ẹ̀ náà, ká ẹ lè mọ̀ wípé àwọn nǹkan ń bẹ tó yẹ kó dìjà láàrin àwọn méjèèjì ṣùgbọ́n kò sí. I want you to listen to this to pick some valuable information nípa ìrìn àjò Yinka Quadri àti Taiwo Hassan Ogogo. Ogogo ti lọ, Yinka Quadri ń bẹ, òun ó dàgbà yóò dògbó, ikú ìpẹta lójú ràn, kò sí tí ó ṣe tí ó sẹ̀mí ẹ̀. But wọ́n ti ṣíà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ pé ń bí ìfọ̀rọ̀wérọ̀ làwọn nǹkan yẹn ti jẹ jáde. Ṣé wọ́n pé interview míì máa ń wà tó jẹ́ pé èèyàn ti lè ṣe ẹgbẹ̀lẹ́gbẹ̀ interview bọ̀ ibẹ̀ yẹn lèyìn ó ti sọ̀rọ̀ gidi. Ó máa ń ní inspiration tí máa ń gbé wá, ó máa ń ní tí máa ń push ẹni yẹn láti wò pé ok ní tí mo ti ń keep láti ẹjọ́, let me just say it. Isbeyu ọmọ Kamarudin àbí mo gbọ́ mo tún fọ́ ọwọ́ Ogogo ni wọ́n bẹ̀ sí. Bàbá ẹ̀ gangan ò sí nílé ìgbà tí wọ́n bì. Ó amaze me. God bless you. Kí n kàn play fídíò yẹn and oyin mama kọ́ mọ́ bínú kó foríjì mi o ẹ̀gbọ́n ẹ mọ́ bínú tí n bá play ẹ rí i pé mi ò lo fídíò yẹn gangan, voice ẹ̀ náà làwọn èèyàn máa gbọ́. God bless you. lọ́jọ́ tí ọ̀rọ̀ kákọ̀sí máa wáyé àwa lọ́dún fa èmi Aládé Arómiré Lazaki Àjàó Abíọ́dún Ọlánrewájú Fatai Lálùdé ẹ̀rọ nǹkan tó mọ̀ ká yẹn bẹ́ẹ̀ èmi Lazaki Àjàó mú ìdúró rẹ̀ Mẹ̀fúrẹ́lẹ̀ àti Fatai Lálùdé márùn-ún. Ẹni tó mú ẹ̀gẹ́ àjáde ní Aládé Arómiré pé
You know that is some caucus now. Kate jo kama pe awa yawo tama jama bara wa shitama wa shewo koni. When the second one is good, ya she ma she ko ni ko kan no. Shewo kon I shall so briefly lojo ngba to di after the 4th day. I told you visit oro yen. The man won ti pe mo abi iṣẹ́ pé àwa yẹn ìbídí mẹ́ta base ni wa òkè àwọn ìka kan ló ti wá ní sin tó bá wá ẹ mọ̀ kó máa lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ torí pé mo máa lọ sílé now aládé máa wá kò sọ́gbọ́n tó bá ti jí náà lọ́jọ́ báyìí ó máa dọ́dọ̀ wá ṣáà ni lọ́jọ́ tá ìgbà tó dọ́kẹ́ tàbí dọ́kẹ́ nìyẹn àwa same set of people tá a kọjọ sọ̀rọ̀ yẹn náà látọ̀ ríra wa. Mani ọ̀rọ̀ tá a sọ ní ìjẹrin ẹ jẹ́ ká fìdí ẹ̀ múlẹ̀ pé àìdíà tó dáa ni o ká ṣètò. Ẹnìkan wá sọ̀rọ̀ kan mi ní dárúkọ ó ní ta ló máa wá jẹ olórí pé àlẹ́ àgbọ́dọ̀ ní olórí ká ní akọ̀wé akápò ká dẹ̀ ní akápò àbẹ̀ ọkàn mo ní ẹgbàgbé ń pa akápò. A lè ní financial secretary. Ẹ̀yọ́ akọ̀wé owó bó la fẹ́ ṣe kankan àdáwójọ àdẹ̀lọ́fíṣẹ́ tó fẹ́ fi ṣe owó ní wà lápò anybody. For now. Ìyẹn ni tí abatilẹ̀ wà lápò àti sọ ní ẹ̀dí treasurer ni wà ní ẹ̀dí treasurer rárá yìí. Níwájú ọlọ́ọ̀bá àti èèyàn first meeting second meeting Yinka wasn't there. Yinka kò lè sí níbẹ̀. Èmi raise point. Ẹ jẹ́ ká mọ̀ yẹn ká kó ṣe leader wa. Ó máa nídìí ọdún fanisho. Kẹ́ ẹ tó wá lè dárúkọ Yinka Quadri wọ́n sọ wọ́n kí ni ohun tẹ́ ẹ rí àmúyẹ̀wò lè rí. Ṣé bẹ́ẹ̀ mọ̀ ẹ́ pé a ti jó ń bára wa rìn bọ̀ bẹ́ẹ̀ ni right? Omi la tẹ̀ka tó tẹ̀yàn rìn bẹ́ẹ̀ ni. Mi ò múra záàkà jà o. Tẹ́jọ́ kọ́kọ́ sọ àwọn ọ̀rọ̀ náà tàjọ wà ní èbúté mẹ́ta. Mo mú láòdì mo dẹ̀ mú ìdínà àròmì rẹ̀. Ṣẹ́rí èmi máa ń ro àwọn àròjinlẹ̀ tí n bá ní mo mú ìdínà àròmì rẹ̀ owó ọ̀tẹ̀. But why tí mo ṣe fẹ́ mo ṣe ń torí pé òun ló initiate. Mo ò dé sọ pé ẹ jẹ́ kí n ṣe leader. It's not even political. It doesn't speak kò fara mi lẹ̀. In absentia èèyàn lè dìbò fún yàn náà. Mo ṣe dárúkọ ẹ ẹni yìí wá dáhùn pé wáyà tó yẹ jẹ́ pé Yinka ìnáwó bìrì wọ́n wáyà ni mo suggest but ẹlòmíì náà lè suggest o pẹ̀lú mi ò èmi kàn ìhun tèmi rò lèmi sọ yẹn. Ẹnìkan faramọ́ ẹnìkan tuntun faramọ́ wọ́n kò sọ̀rọ̀ èèyàn méjì. Mo ní kí o ló fa ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ yẹn. Ó lẹ́yìn tí ò bá mọ nǹkan ṣe tó wọn ò lè gbà kó léèdì wọn. Àmọ́ ní ìgbéraga ni ìtòsí. Tí ò bá mọ nǹkan ṣe tó òun. Òun ò lè jẹ́ kó léèdì òun. Mo ní then you know nothing. O mo náà dá. Tó ti ń ra rẹ̀. Mo ní Ọlọ́run lọ́ba tó nímọ̀ jù. Tó mọ gbogbo ẹ̀ tán. Mo ní Ọlọ́run ṣe àpẹẹrẹ fún ànábẹ́ Ọlọ́run ọba kan tó ń sọ pé òun nímọ̀. Mo ní Ọlọ́run wá ní pé kí ẹyẹ kó lọ gbé the seed ó tún kéré sọ́kà bàbà seed ẹ̀ bàkà máa ń jẹ bóyá kéré tó títí bí òkúta báyìí Ọlọ́run wá ó fún ní ojú ó ní kó wo ẹyẹ yẹn ó wo ẹyẹ báyìí tí ẹni yẹn ju ọkà bàbà yẹn sínú omi òkun ó ní ìmọ̀ tí gbogbo ayé ní pátápátápátá àtẹranko àtẹyẹ àtẹyàn ó ní kò ju ọkà bàbà yẹn omi ẹ̀ ń fomi ẹ̀ rọ́pò òun ìmọ̀ tí tó wọn náà bá fún gbogbo yín pé kò tó kọ̀ọ̀kan ní ìtọ́ àlọ́ ìtàmì ẹ̀. ọ̀rọ̀ yẹn fẹ́ mú ìkùnsínú ó dá wàhálà lẹ̀ náà ti kún sínú rẹ̀ lórun but ọlọ́run bá a yín. alájò sílẹ̀ nígbà tó ti tẹ̀ sílẹ̀ báyìí. mo korean kiri. bó ṣe ń lè dùn àlọ nìyẹn. wọ́n sì padà fọwọ́ sí pé ètò ògùn mú kalẹ̀ yìí náà là á tẹ̀lé. bá a ṣe tẹ̀lé nìyẹn. Allah wa. the worst part of it ni pé
àwọn tí wọ́n takò orúkọ yẹn wọ́n bá wa dúró pẹ̀lú Ọ̀dọ̀fà caucus. wọ́n bí lọ ni. yes. látàrí pé ẹni ẹ̀ báyìí nìkan yíká lò. wọ́n bínú lọ́ọ̀tì wọn ẹlòmínà lọ́ọ́ dá tiẹ̀ sílẹ̀. ọlọ́ọ̀bà bínú ìyẹn ò sọ pé ká má jọ ṣọ̀rẹ́. àjọ ń ṣe ọ̀rẹ́ wa lọ. tí n bá ń fẹ́ràn yẹn bí Olódùmarè ló ń rí. ìfẹ́ ló ń ṣe. mo dẹ̀ rí pé ẹni tó deserve ẹ̀ ni ṣàṣe kì í ṣe gbogbo èèyàn tẹ́ ẹ̀ rí ló ní quality leadership now. wàláì. tọ́rọ̀ bá ṣẹlẹ̀ tó bá máa gbé ọ̀rọ̀ ó máa tọ ọ̀rọ̀ yẹn bó ṣe yẹ kó lọ gbogbo that's nǹkan tó wá sínú brain mi ní time yẹn pé this guy can lead us. This ló wà láàrin wa lọ́jọ́ àgbéni à ń ṣẹgbẹ́ àwọn ládùn à ń ṣẹgbẹ́ àwọn ẹ̀yìn àwọn àbúrò wa náà jẹ́ clothing abbey. aromulẹ́tẹ̀ tí wọ́n kéré sáwọn yẹn ègé wọ́n tó kéré sí wọn. Oyè adé ń bá ọgbẹ́ lọ́bẹ̀ bí ọ̀rẹ́ tí lọ́jọ́ kan tí Yínká fún ara ẹ̀ dábàá pé tẹ́lẹ̀ kan bá lead for 2 years agbélẹ̀ wọ́n á tún mú ẹlòmíì tó bá ní ara gbélẹ̀ wọ́n á tún mú ẹlòmíì àwọn òṣè yẹn pẹ̀lú òun ní Ọ̀dọ̀fà caucus níjọ́ tó sọ mo ní wẹ́ẹ̀ èmi lèmi mọ̀ yìí pé àṣelédà bíbá ní ohun tá a máa rotate. àwọn gbàṣẹ́ra bọ́ọ̀lù lẹ́yìn. tó bá ṣe pé èmi ni mo kúrò nínú Ọ̀dọ̀fà caucus ní Ọ̀dọ̀fà caucus will remain. Ọlọ́run ti dá Ọ̀dọ̀fà ó ti dá Ọ̀dọ̀fà. So you are still the leader. Wọ́n náà ló máa lead wa nìṣó. Saki Kamaru, that's Kamaldeen Adébáyọ̀. Baba Isbeyu kọ́lọ̀ balanjú lọ. aláàmì. ọmọ ṣẹ́ mi torí dáadáa ni. wow. ọmọ tí mo yẹ mọ̀ pé tí wọ́n bá stubborn tó bá tún ọmọ kan náà tó stubborn bíi tiẹ̀ o máa kọ́ ọmọ yẹn jẹ. bàbá yẹn stubborn. ó dàbí àwọn ọmọ sorry baba má lọ bẹ̀. ó dàbí àwọn tó ń mú gbó tí a mú gbó méjì báyìí náà mẹ́ta àwọn wọn ló máa le jù. wọ́n á gbọ́ ara wọn dáadáa. ó bá wá tára bí àdébọ́ tó wọ̀n. àwọn náà máa gbọ́ jù láyé wọn. So I like him so much. nígbà tó máa bí Isbeyu Saki ò sí nílé èmi ni mo lọ clear everything nígbà tó bí ọmọ ẹ lọ hospital ṣe everything tá a ṣe kó mọ ẹ. ìlú àṣetọ Ọlọ́run dẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè lórí ẹ̀ pé kí àwòdì tó pàyẹ àkókò ọmọ tó bí ó ti tó lè sọ. Ọlọ́run ti bẹ̀ sí ní kẹlú lójú ayé bàbá rẹ̀ ìgbà tó ní kálukú máa lọ náà nìkan ló máa lọ. kò sọmọ tó wá sọdún fati ò lórúkọ tí wàá jẹ lórúkọ ẹ jẹ́ ká Ireti ti kúrò sí 20 something years ago. bẹ́ẹ̀ni ìràwọ̀ ẹ̀ pọ̀. bẹ́ẹ̀ni èmi tí mo bẹ́ẹ̀ni èmi ni mo mú wọnú Ọ̀dọ̀fà báyìí. àwọn pé bọ́ọ̀ kan ní Akíntúndé àjọ ń gbé Londo street òun máa ń lọ sí Ṣítà dáadáa síbi tó ti pàdé ẹ̀ ní Fọlọ́nṣọ́ ọmọ Akíntúndé ìyẹn ló wá mú wá bá mi ní Ondo street wọ́n wá náà kejì kẹta wọn ṣáàrí mi ìmọ̀pá ìjọ kí n lọ bí iṣẹ́ láti bí iṣẹ́ kí n gbàgbẹ́ lọ sí location wọ́n ṣáà fi message sílẹ̀ mi lókè èmi Saturday yìí ẹni yẹn ní tó bá dé kó wá bá mi nọ́mbà 40 Ọ̀dọ̀fà street lè kàkà lọ́dọ̀ rẹ wá gbére tí ṣe wá nìyẹn ó dẹ̀ dé wọ́n wo bí gbàdé pé èyí tó ń bọ̀ yẹn tó ní èyí mórúkọ ẹ̀ ọmọ Ghana mo kórùpọ̀ ń bọ̀. bẹ́ẹ̀ni ọdún lọ fún wọn ní kàrún fún wọn ní kíní Sàmọ́lé Ọlọ́run. Sàmọ́lé Ọlọ́run. ẹ̀yà rẹ̀ bíi ti àwọn ẹ̀ tí mo dàbí kọ́ọ̀bù táwọn obìnrin máa gbé sétí ẹ̀ ṣùgbọ́n ṣe nínú ògùn ọtí rẹ̀ látòkè òde ẹ̀gún kè báwo ni wọ́n ṣe sáfẹ́ ní lálàáfíà mi Yorùbá ni ẹ ọ̀pọ̀ ẹ̀fọ́ lọ́wọ́. ó ti dábàá wọn. àwọn tí po ìpò yìí kíní kan wáyà mi tí
tí n bá sílé wọn kì í bá mi lé ó bá kó sẹ́ra ṣá sọ dáadáa ó don't love acting. Well, acting is very good. Mo náà àdàdé pastor àdàdé imam tó ṣe wáàsí láàrin àwùjọ ní wáàsí ní inú church tàbí ní mọ́ṣáláṣí. Mo ní tí wá tún wá jù bẹ́ẹ̀ lọ́dún pé gbogbo àgbáyé làwa ń ṣe wáàsí fún àti Egbo never over amọ́ mi. You are welcome. Ọjọ́ kejì ó ti wá bẹ̀ sí ni wá ọjọ́ kejì wá ọjọ́ kẹta ọjọ́ kẹrin gbàtí wàá di ọjọ́ karùn-ún sọ̀rọ̀ kan ní ẹ̀rọ kan tó kàn máa ń bá wọn ni pé wọ́n máa ń sọ pé àwọn artist wọ́n máa ń fẹ́ra wọn. Mo ní kí ló bá nínú pé artist fẹ́ra wọn ìjọba bínú. Mo ní èèwọ̀ wà ní títí lọ́ọ̀yà àti lọ́ọ̀yà bá fẹ́ra wọn. àwọn journalist méjì. Mo ní tí journalist bá fẹ́ra wọn mo ń ṣòwò àgbò ní ara then àwọn oníṣòwò tó wà láàrin ọjà ẹlẹ́ran máa fẹ́ láta onípalá máa fẹ́ oní tomate mo ní so is that ṣé ẹ̀ṣẹ̀ wà nínú ẹ̀ oní ara look kí ló fún ẹ ní assurance pé èmi tó jókòó tì náà bóyá mi ní interest nínú ẹ̀ ló bá rẹ́rìn-ín kọ́kọ́ mo ní anyway I'm just cracking báyìí lóbìnrin you understand. So anybody lè rí ẹ nínú onítìátà kan sọ pé àwọn láìkẹ́ ọ kò mú ègbó dání o kò dẹ̀ mú jà dání wọ̀ fún mi tẹ́lọ́rùn bẹ́ẹ̀ni mi kò lẹ́lẹ̀bẹ̀ nú wàláhì ọmọ ìbàdàn ẹ̀ that particular day tá à ń sọ̀kalẹ̀ nǹkan park mọ́tò olùmọ́tò dáadé kan tó máa lọ fi ń kọjá gba 1640 ní station wagon báyìí alùmọ́tò yẹn bẹ́ẹ̀ ni máa kú ní múvì láyé bí actor ṣe wà tó lórúkọ ní mọ́tò yẹn náà ní òkèké nígbà náà àti 1640 ọdún dọ́là rẹ̀ o so báyìí ṣe ń bẹ̀rẹ̀ báyìí mo kàn introduce ọ̀ àti kásìrà wọn ni pé new member ni o bó darapọ̀ mọ́ wa ń bí báyìí wọ́n wá ìsàsùn lẹ́nu sílẹ̀tà ọmọ ìsúsú àdì mo á padà wá sẹ́yìn mo àbámu ni ìwọ ló ń wá pa tó fẹ́ máa bẹ́ẹ̀ ṣe you can still be using diesel for now gẹ́gẹ́ bí pa ọlọ́run ṣe lè kàwé ó dẹ̀ look presentable that was all. mo fi títú bí alukurian mo fi búra. Now do you know in tó gbé mi wá gangan lórí point tí mo wá discuss lórí fídíò tí mo wá play ó ní pé assumption wa nígbà náà lọ́hùn-ún a nígbàgbọ́ pé Ogogo àti Ireti wọ́n fẹ́ra wọn ẹ mọ́ dá wọn lóhùn jàre wọ́n ń bára wọn sùn wọ́n ń fẹ́ra wọn jàre Ireti dẹ̀ ti lè lọ́kàn lé bẹ́ẹ̀ yẹn o Ogogo náà ti máa níyàwó o ṣùgbọ́n àwọn ọ̀gbọ́dọ̀ ṣeré tó báyìí kán mọ̀ lára wọn bó ṣe wá rí bẹ́ẹ̀ lọ́kàn wa ń gbà náà mo nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló máa rí bẹ́ẹ̀ lọ́kàn wọn I only want to clear that part. N tó gbé tọ́pìkì wá tó gbé mi wá play fídíò yẹn nìyẹn. Ibikíbi tó bá wà tí program ẹ bá jáde tó bá ń gbọ́ á mọ̀ pé òótọ́ ni Táíwò ń sọ. Ireti ò sí láyé mọ́. It get a stage àwọn àǹtí Ireti kò pè mí pé akérèdé tẹ fèrè tí àwọn èèyàn ti láìkí kópọ̀ ẹ̀yìn àti ẹ̀jẹ̀ mọ́ ni ẹ ṣe ògbódò jọ oko abẹ́ o. àwọn tí ìwé ilẹ̀ ń gbé wà níbẹ̀ ní ìkan lára àǹtí ẹ̀ kan á pè. So that is it. Oyin mọ̀mọ́ náà sọ pé àwa ti ẹ̀rù báyìí ilẹ̀ wà ń bẹ̀ ni èyí tó wà lórí gbogbo àǹgbà náà nìyẹn including myself bí Ogogo àti Ireti wọ́n ń fẹ́ra wọn jàre kò sí àwọn gbọ́dọ̀ ṣe tó báyìí kan mọ̀ fẹ́ra wọn nǹkan kan ń ṣẹlẹ̀ láàrin wọn meanwhile kò sí ìwọ náà ronú pa oríṣiríṣi èèyàn tó ń fọkàn bá wọn jọ́ọ̀jì meanwhile tó o bá dé background ó rí i pé nǹkan tó fọkàn sí pé ó ń ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ó ti fòbúrẹ́wà mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lájẹ́ torí ojú wọn tó le ló fi ń jọ́ọ̀jì wọn pé inú wọn náà le o mọ̀ pé tó bá ṣí inú wọn ó funfun bí ẹ̀gbọ̀n òwú ni torí pé àwọn kan wá ń bóyin sí ọkẹ bí iṣu ègbodò ló fi wá gbé èèyàn dáadáa lélẹ́yìí ó mọ̀ wípé tó bá lọ sínú wọn
ọ̀bẹ àdábíléèdì àáké ló kó bẹ àwọn àkekèé josebe paramọ́lẹ̀ mọ́nàmọ́ná jomijòkè àwọn ló kóra wọn jọ sínú ẹ̀. láwọn ọ̀jọ̀gbọ́n fi máa sọ wípé never judge a book by cover. ìwé yóò lè dùn kò lè sí nǹkan tó wà important nínú ẹ̀ nǹkan ni èpo ẹ̀yìn ẹ̀ ti fẹ́ jádànù tán yìí bóyá tó máa change life ẹ̀ níbẹ̀ nù ìwé yẹn. ní ṣe àlẹ́rọ̀ àbí kí ló gbé ní ẹni àǹsó kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n ti fẹ́ nìkan lọ́mọ ni. ṣé wọ́n ti fẹ́ nìkan lọ́mọ ni. à ń sọ ọkọ tí wọ́n kò pọ̀ sí gbòmìnira máa bìnrin jàre àwọn náà dàrí pé mo ti jẹ́ ọmọ kí ló yẹ kí ṣe ń gbà yẹn. how cold ìwọ ọjọ́ rẹ mi kó máa fẹ́ nìkan kẹ́lẹ́ kó wá rí advice pé ìyàwó ẹ̀ yẹn pé torí pàjọ́ máa ń ṣe nǹkan àfi ìtara wa kí n wá máa fẹ́ kí ló máa ro sí mi kí ni mo ṣe yẹn. ọ̀dàlẹ̀. a jẹ́ pé ìrètí fẹ́ nìkan nínú ẹgbẹ́ ọ̀rẹ́ tí. are you getting me. ó yẹ díẹ̀ díẹ̀ sá. mo kọ bẹ̀rẹ̀ ní. ẹ̀kọ́ dálẹ́nu. ọ̀dàlẹ̀ nìyẹn so ìyẹn mo sọ pé ẹṣin ògbójò ju kọ abẹ́. n tó bí tọ́pìkì ọ̀dàlẹ̀ nù. so lẹ́nu mi èmi ò sọ fún ọ wípé Yínká Quadri àti Ogogo wọn fẹ́ra wọn rí kọ̀ọ̀kan mi. àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ o. máa sùn láyà Allah ọlọ́run Allah Alhaji Ogogo ọmọ kúlódò àwa ní fọkànbalẹ̀ wípé àlùjánnà onídẹ̀ra ńlọ wà láìsí iyèméjì torí pé iṣẹ́ wọn ń tọ̀ wọ́n lẹ́yìn níwé mímọ́ bíbélì wí òye yé wa pé bí ó ṣe sọ nínú Kùránì náà nù n tí ẹ̀dá bá ṣe ni yóò máa tọ̀ ẹ̀dá lẹ́yìn. We love you but unfortunately ọlọ́run fẹ́ràn ẹ jù wá lọ. ọlọ́run sọ wípé léè tó gbé pẹ̀lú wa tó wá gbé yòókù lọ́dọ̀ òun níbi tí ìsinmi wà níbi tí ò sí lálàá ń bẹ̀ mọ́ kò sá sáré sókè sáré sódò wọ́n ìta fàásì yàn ń bẹ̀ kò sẹ́ni tí gbógun tì yàn. so kí ọlọ́run nínú àánú ẹ̀ kó dúró ti gbogbo wa o ó kọ tí ìṣe tiwa káyọ̀ ọmọ sọ wa kọ́lọ́ ọmọ sọ wa. Ogogo Yínká Quadri ọ̀rẹ́ tí wọ́n fi tọrọ ọ̀rẹ́ ni wọ́n yìí sọ̀rẹ́ wọ́n ti dọ́mọ ẹ̀yà ló fi dàbí ẹni pé ẹkún ti Yínká Quadri ó fẹ́ ju àwọn ọmọ lóòkù lọ wọ́n yàtọ̀ sí twins náà méjèèjì almost gbogbo nǹkan tí wọ́n ṣe ní half of their lifetime wọ́n jọ ṣe papọ̀ ni wọ́n jọ ń wọṣọ kan náà bàtà kan náà fìlà kan náà ni kò sì síbi tó ti rógògó tó ní rí Yínká Quadri ibi tó ti wá rógògó tó rí Yínká Quadri ò sí Nàìjíríà ni ibi tó bá ti rí Yínká Quadri tí ò sógògó ń bẹ Ogogo ò sí Nàìjíríà ni. so ọlọ́run nínú àánú ẹ̀ yóò tu Alhaji Yínká Quadri nínú gbogbo ẹ̀yin ọmọ ẹ̀kọ́ ara fẹ́ra o akandọ́ra Okonkwo kì í ṣe láti wá open wound o ṣùgbọ́n láti wá establish ìmùlẹ̀ ọ̀rẹ́ ẹ̀yẹlé ọ̀rẹ́ àti pàápàá láti wá correct impression ọkàn tí gbogbo wa nígbà náà mo nígbàgbọ́ pé eléyìí tó ti tàn mọ́lẹ̀ sí lọ́kàn majority ẹ jẹ́ kí kálukú wọ́ lọ sùn ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko television àti Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrè bí òní wọ̀mí o orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrè òní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ bí omi àfòwúrọ̀ pọ̀n àjùwàṣe o ó dàárọ̀ o òun ayọ̀ lásùn àní tó jọ ń dojúkú I love you all bye bye.